Ẹ mọ̀ káàárọ̀, ẹ mọ̀ káàsán, ẹ mọ̀ káalẹ́ ní ààyìn omi kí tẹ́ bá ń gbogbo àgbáyé. Àdúrà yín ọgbà ẹ ní dààmú kólókóló ayé ò ní lù fún ijó. Ẹ jèrè ẹ fèrè jẹ̀kan bí ẹ bá wà. Ẹ gbọ́ láti Nàìjíríà ti di diaspora ẹ dákun ẹ bá mi pé ètò yìí ẹ ní sọmọ nù. Ọ̀tẹ̀ fi bá mi sí ètò mi ẹ ní fi gbọ́mọ sí. Ẹ jèrè pásítálì dọ́là lẹ́ẹ̀mọ̀ fi kó lẹ́ẹ̀mọ̀ fowó ń kó lágbára Ọlọ́run Olódùmarè ọba tó dé alẹ́ ayé. Ẹ dákun tí mo gbé wá kèyèsí ń tọ́pọ̀. Ọlọ́run ló dá ayé tó dá ọ̀run tó sì fàwọn pásítọ̀ wa àtàwọn àlùfáà wa àtàwọn kírítẹ́nì wa tó fi wọ́n so lórí wa tá a sì wà lábẹ́ wọn tá a sì ń gbọ́n tán wí. Ṣé ẹ gbọ́ báwọn? Wọ́n ní ká mọ́ lóògùn, a gbọ́dọ̀ lò kígbẹ́, a gbọ́dọ̀ lo ayéta, a sì gbọ́dọ̀ lo gbogbo nǹkan báwọn ẹsẹ̀ ni ẹni bá lò wọ́n ní ẹ mọ́ lò ó. Ẹ mọ́ lò ó ṣùgbọ́n ẹ bá mi sọ fáwọn pásítọ̀ wa bàbá Adébóyè àtàwọn pásítọ̀ wa ńláńláńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn tàánú ẹ bá ń pétò yìí ẹjẹ́ ó jálẹ̀ ẹjẹ́ ó já oko. Ẹ dákun àwọn bókóbókó ń bí ẹ bá ti pe Ọlọ́run ó dà á lóhùn ànírànìrà àsì nírànì fẹsẹ̀ sí o. Ẹ bá mi sọ fún gbogbo àwọn pásítọ̀ wa hùn bọ́ bá ti ń lọ ibì kan gbọ́dọ̀ lo security o kọ́mọ lọ kọ́nà straight lọ bí wọ́n bá ń lọ ni o. Wọ́n ò gbọ́dọ̀ mú security ẹyọ kan mọ́ dání, wọ́n ò gbọ́dọ̀ mú ọlọ́pàá dání, wọ́n ò gbọ́dọ̀ mú àmì dání, wọ́n ò sì gbọ́dọ̀ gbé mọ́tò tí wọ́n ń pariwo tẹ̀lé àwọn wà fúnfà fún ẹ kọ́ mọ́ gbé o. Káwọn náà lọ báwo náà ṣe fẹ́ mọ́ lọ straight tá a fẹ́ mọ́ lọ straight láì lo nǹkan ní gbunduku báwọn òun náà ní káwọn pásítọ̀ wà oníkọ́ mọ́ ṣe o. Àwọn ló sọ bẹ́ẹ̀ o. Ohun tọ́lọ́ sì tún wá sọ fún mi náà pé kí n sọ fún àwọn pásítọ̀ wa gbogbo ẹ bá ń lọ sí ẹ má kọ́ ọlọ́pàá dání o, ẹ má kó sójà dání o, ẹ má lọ gbunduku wọn kẹ́ ẹ má lọ straight lọ ni ẹrù kan ò ní báyìí. Ọlọ́run bẹ lẹ́yìn wa a ní sírìn. Ẹ dákun gbẹ pásítọ̀ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àwọn ẹ̀kọ́ọ̀tì ńláńlá tí wọ́n ń tẹ̀lé hùn bàbá Winners Adébóyè Kúmúyì àti fáyàfáyà hùn látòní lọ́mọ sọ ẹ̀mí Ọlọ́run ni mo sọ fún yín. Èmi ìyé Èkìtì èmi lálóhùn pé èkejì ìyé Èkìtì lọ́nà sọ fún yín pé ẹ má lo kọ̀ọ̀kan ẹ má lo ọlọ́pàá ẹ má kó anything ẹ má kó nǹkankan dání ẹ má nà lọ street ẹ bá ń lọ Ọlọ́run mọ̀ sọ yín. Ẹ bá fẹ́ lọ sí láti fi dé Kánò ẹ má mú ọlọ́pàá kankan dání o. Kò sí tí ó ṣe yín, kò sí tí ó ṣe yín. Ààbò Ọlọ́run ó dájú lórí gbogbo wa. Ẹ jẹ́ ká máa lo ààbò Ọlọ́run sì mọ̀ dáàbò gbogbo wa gbogbo àtàsí jẹ́ àgùntàn lábẹ́ wọn náà Ọlọ́run ó ṣàánú wa wa náà ní kú sọ́nà bí èéfì àní rárẹ̀ fẹsẹ̀ sí àní rìn jẹ̀bi pọ̀ náà ọ̀rọ̀ tèmi ò jù báwọn lọ gbogbo àwọn àgbẹ̀dẹ tó kó sábẹ́ wọn tọ́lọ́ni ẹ̀ mọ́ so lórí tọ́lọ́ni kẹ́yìn ó máa so lórí lábẹ́ wa. Àwa ti gbọ́n tẹ́ ẹ wí ẹ̀yin náà ẹ má lo security mọ́ ẹ má lo kankan mọ́ tẹ́ bá ti ń lọ bójú ẹbí tẹ́ bá lọ ẹ má dá lọ street ẹ má nà street ni ẹ má nà street ni o ẹ má kó security kankan ẹ má kó dání o ẹ má mọ̀ ọlọ́pàá dání ẹ má mú sójà dání kò sí tí ó ṣe yín kan ò ní í ṣe yín ẹ má bẹ̀rù níbi tí ẹ̀rù ò bá sí o. Ẹ̀yin náà dúró gbọ̀ngbọ̀n yín kẹ́ ẹ dúró adúró tọ́lọ́run kì í pòfo kì í jogún òfo ẹ má dúró láti ẹ má kó sí